Africa Content TV. Oya ti sọ̀rí ìbúdá tó fẹ́. Àti pé lẹ́kí wá sí Mẹ́lán, ìbúdá tó fẹ́. Oya sọ̀rí. Canada ló kàn ṣe o, lábá ẹ̀ka bẹ̀rẹ̀ sùn. Ìlú England ló kàn o, lábá ẹ̀ka kíákíá. Ọdún wọn tọrọ nìyẹn. Alábò ẹ̀ẹ́sẹ̀ olówó sáàtì ògùn náà. Mi ò fẹ́ fọ́ pàtí sọ ẹ̀ pẹ́tẹ́. Mi ò fi ń sin yàrá méjì pọ̀. Wọ́n lè sin yàrá méjì pọ̀ jí wọ́n lọ́dọ̀ sọ́ra. Mi ò fẹ́ pọ́pátì rẹpẹtẹ. Gbogbo ẹnu mo fi sọ. Mi ò fẹ́ pọ́pátì tó náà dìjà. Láàrin àwọn ọmọ mi ò etí sábà ètí gbádùn arúgbó tí ń bá lọ tí àwọn ò fẹ́ pọ́pátì rẹpẹtẹ. Ọlọ́gbẹ́ akẹ́bà àjẹbà tó. Wọ́n wà ní France, owó tó múná fraud. Ẹ̀yin tí ẹ̀ nífẹ̀ẹ́ wà, ẹ̀yin tí inú yín dùn dẹ́dúdẹ́dú bá sọ wà. Tí ẹ bá gbé bẹ̀rẹ̀ àrùkẹ́ pàṣẹ, ẹ̀yin tẹ̀ di post, ẹ̀yin tẹ̀ congratulate. Ẹ̀yin tí ẹ bá mi dúpẹ́ bọ́lá òjò wa, ẹ̀yin France. Ẹ̀yin Wallis, ẹ̀yin France, ọkùnrin obìnrin arúgbó òmìnira ọmọdé àgbà, ẹ̀ṣẹ̀ àdúgbò, wọ́n appreciate yẹn máa ṣe o, yóò sáyé kò sẹ́mi, owó tẹ̀kún ná fún àníbà sójú wa, òun náà fi dé mọ́lẹ̀, alábò ẹ̀ẹ́sẹ̀ òun lábà ẹ̀ka ṣe o. Báàsì. Mo ní ìṣe tí kú búra fẹ́ ni o. Òun tó bá mi sọ kó tó jáde láyé ni pé ibi òun máa sùn sí o. Lágbá ẹ̀ka kí n kọ́ dáadáa. Òun tó bá mi sọ kó tó jáde láyé ni pé ibi òun máa sùn sí o. Lágbá ẹ̀ka kí n kọ́ dáadáa. Mo dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run pàṣẹ. Bọ́lá ń tẹ́ mi ìmí sí ó. Mo rí kọ́lá àgbàkalà ní òwe ṣọlá. Àdúrà kọ́ ọmọra mi àdìjá. Yàrá náà mi ló ń gbá lórí mi bá tó. Ẹyin tí wọ́n ṣe ń bó tó máa brad, mo àfiṣe. Yóò sáyé kò sẹ́yìn. Alábí ẹ̀ẹ́sẹ̀ ìfipọ̀ ẹ̀rọ ẹ̀mẹ́ṣọ́. Ilé tí Ọlọ́run kọ́ náà la mi, ọdún àdúgbò rẹ̀. Ọlọ́run kọ́ ní pàṣẹ, ọdún àdúgbò rẹ̀. Lórí pé èmi Alábí náà ti àjí bọ́ra o. Wọ́n fọ Ọlọ́run náà mọ́ wọn ò fún ọ sí wọ́n gba transfer àrùbọ̀tán. Èmi bá sí àwọn àlùjọ náà. Àlùjọ náà mo ní ìṣẹ́wó. Wọ́n fọ Ọlọ́run náà mọ́ wọn ò fún ọ sí wọ́n gba. Wọ́n ò lo POS wọn bá wọn. Owó Ọlọ́run ló ṣàánú omi àlẹ́. Owó Ọlọ́run ló ṣàánú omi. Ọlọ́run ló ṣàánú yàn wá. Ọlọ́run ló ṣàánú yàn. Ọlọ́run ló ṣàánú yàn. Ọlọ́run ló ṣàánú yàn. Ẹ ṣe, mo ní ìlú opportunity ìfàsòkò tó pẹ́ láti kẹ́yìn tèmi. Bẹ́ẹ̀ ṣe wọn kó àgbóòtì. Ẹ̀yin tẹ̀lé wá, tẹ̀ wá, ẹ̀yin tẹ̀lé wá. Láàbàdàbà sí ojú wa fẹ́ congratulate wa. Ẹ ṣe. Ẹ̀yin tó ní Facebook, thank you so much. Ẹ̀yin ti TikTok, ẹ ṣe wá. Ẹ̀yin ti Instagram, ẹ ṣeun. Ẹ̀yin tó ní Snapchat yìí ìwà internet, wọ́n pọ̀ báàjẹ́.
látàná yẹn làbàdàbà sí wọ́n da íńtánẹ́ẹ̀tì rú òun lè máa fi wọ̀n báwọn tí mi ò gbọ́ kankan òun lè bá a ti wá. òun lè máa fi wọ̀n báwọn tí mi ò gbọ́ kankan òun lè bá a ká àwọn ọ̀rọ̀ tí wọ́n. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo dúpẹ́. Ọba mi ṣe ti mú ọlọ́run ti láyọ̀. Ọlọ́run ayọ̀ mo dúpẹ́ ṣe kan. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo dúpẹ́. Ẹṣẹ́ tẹ̀ bá pọ̀ táyé ní sọ́ọ̀tì mi, ọ̀rọ̀ mi ti láyọ̀. Ọlọ́run ayọ̀ mo dúpẹ́. Ó ṣàánú jù ìta ló náwó sí orí ti pọ̀ jù bàbá aṣọre yíwé àánú ẹ̀ ti pọ̀ jù wọ́n ti gbàgbé pé ẹni náà ṣọre ẹni máa ń ṣàánú òyìnbó lábàṣọ́wà a máa ránu gbà sí o àbá ẹ̀ kankan. Ẹgbọ́ tọ́lá tó pẹ́ láàgbàdà làbójú wá oṣù ọdún sísí tó yà ó lábá ẹ̀ka tí ó wúlò. Kọ́lé láàgbàdà làbẹ̀ ṣọ́nà tẹ́ bá pa wọ́n lẹ́nu wọn tẹ́ bá sáílẹ̀ntì gbogbo wọn. Wọ́n dúpẹ́ láàfúnlẹ̀ láàgbàdà làbẹ̀ ṣọ́nà ọpẹ́ 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 ó ṣe jẹ́ ọpẹ́. You won't be my boy,